ẹ kú ìyálẹ̀ta o. Ìròyìn ìyálẹ̀ta ló ń dé sí etí ìgbẹ̀yìn láti lè ṣe rédíò tún gbá 100.9 FM ìlú Ìtàlówó láti ń ròyìn. Adélékè Kẹ́hìndé òun náà ni oníròyìn o. Àjọ tó ń ṣe àbójútó pẹ̀lú darí ohun jíjẹ àti oògùn lílò lórílẹ̀‐èdè Nàìjíríà yẹn àjọ NAFDAC wọ́n ti ṣe kìlọ̀kìlọ̀ fún àwọn awakọ̀ àjàgbé agbépo òyìnbó kerosene àti láti dẹ́kun nípa ṣíṣe àmúlò ọkọ̀ àjàgbé ọ̀hún láti máa fi gbé òróró tí àwọn ará ìlú ń ṣàmúlò rẹ̀ fún ohun jíjẹ. Adarí àgbà pátápátá fún àjọ NAFDAC ọ̀jọ̀gbọ́n Mojísọ́lá Adéyẹyẹ tó sọ̀rọ̀ ìkìlọ̀ ọ̀hún nílùú Àbújá sọ pé àjọ ọ̀hún gbọ́ pé àwọn awakọ̀ agbépo òyìnbó kerosene nìkan wọ́n wu irúfẹ́ ìwà bẹ́ẹ̀. Ó sọ pé ìdí nìyí tí àwọn ti ṣe kìlọ̀ fún àwọn tí wọ́n wu irúfẹ́ ìwà ọ̀hún láti jáwọ́ bẹ́ẹ̀ láwùjọ. Adéyẹyẹ sọ pé ṣíṣe àmúlò ọkọ̀ agbépo òyìnbó kerosene láti máa fi gbé òróró iṣẹ́ oúnjẹ lẹ́yìn tí wọ́n bá ti ṣe já epo òyìnbó kerosene sílẹ̀ jẹ́ ohun tó jẹ́ pé ó léwu fún àgọ́ ara àti ìlera àwọn ará ìlú. Ẹni tó jẹ́ mínísítà fún iṣẹ́ abẹ́nú lórílẹ̀‐èdè Nàìjíríà Ràúfù Arẹ́gbẹ́ṣọlá wọ́n ti sọ di mímọ̀ wípé àwọn òṣìṣẹ́ elétò ààbò tó fi mọ́ àwọn ẹ̀ṣọ́ elétò ààbò ẹni làbò ìlú láti sáà tí àkókò yìí lọ. Ó sọ wípé wọn yóò máa tẹ̀lé àwọn òṣìṣẹ́ àjọ panápaná lọ sẹ́nu iṣẹ́ ní gbogbo àsìkò tí wọ́n bá fẹ́ lọ sẹ́nu iṣẹ́ wọn fún iṣẹ́ pàjáwìrì ní káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. Ọ̀gbẹ́ni Arẹ́gbẹ́ṣọlá sọ̀rọ̀ ọ̀hún di mímọ̀ lásìkò tó ń ṣe aṣọ lójú ọkọ̀ àjàgbé panápaná nílùú Calabar látọwọ́ gómìnà Ben Ayade ti ìpínlẹ̀ Cross River. Nínú ọ̀rọ̀ rẹ̀ ó ṣe lálàyé pé gbígba àwọn òṣìṣẹ́ elétò ààbò láti máa bá àwọn òṣìṣẹ́ panápaná jáde lẹ́nu iṣẹ́ wọn ó ṣe pàtàkì ó ṣe kókó lásìkò tí wọ́n bá ní ìpè pàjáwìrì lẹ́nu iṣẹ́. Ó rọ àwọn aráàlú pé kí wọ́n jẹ́ ẹni àkọ́kọ́ tí yóò máa pèsè ètò ààbò fún àwọn òṣìṣẹ́ àjọ ọ̀hún tí wọ́n bá ti dé ẹnu iṣẹ́ wọn. Gómìnà ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ààrẹ Muhammadu Buhari sọ pé ilé-iṣẹ́ rédíò agbóhùnkáyà àti ilé-iṣẹ́ amóhùnmáwòrán tẹlifíṣàn mọ́kàndínlọ́gọ́jọ ni òun ti bọwọ́lù láti máa ṣe iṣẹ́ gẹ́gẹ́ bí ilé-iṣẹ́ ní àwọn agbègbè àti ní àwọn ilé ẹ̀kọ́ gíga ní káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. Adarí àgbà gbogbogbò fún àjọ tó ń rí sí ìgbóhùnsáfẹ́fẹ́ lórílẹ̀-èdè Nàìjíríà alàgbà Balarabe Ìlàlà ni ó sọ̀rọ̀ ọ̀hún di mímọ̀ nínú ọ̀rọ̀ tó fi léde nílùú Àbújá. Ó sọ nínú ọ̀rọ̀ rẹ̀ wípé látàrí bí ààrẹ Muhammadu Buhari ti ṣe bọwọ́lù àwọn ilé-iṣẹ́ rédíò àti tẹlifíṣàn ọ̀hún, ó sọ wípé àjọ tó ń rí sí ìgbóhùnsáfẹ́fẹ́ lórílẹ̀-èdè Nàìjíríà ti ṣe àjọ NBC ti ṣe ìfiléde orúkọ àwọn ilé-iṣẹ́ rédíò àti tẹlifíṣàn ọ̀hún. Ìlélà ó sọ síwájú sí nínú ọ̀rọ̀ rẹ̀ wípé àpapọ̀ àkọsílẹ̀ ilé-iṣẹ́ rédíò àti tẹlifíṣàn tí wọ́n ń ṣe iṣẹ́ lórílẹ̀-èdè yìí jẹ́ 2,605 lórílẹ̀-èdè Nàìjíríà. Bákan náà ni gómìnà ìpínlẹ̀ Èkó alàgbà Babájídé Olúṣọlá Sanwó-Olú ti sọ pẹ̀lú ṣe ìlérí pé gbogbo àwọn oníwà jàǹdùkú tí wọ́n mọ̀ nípa bí ẹ̀mí ọ̀gá ọlọ́pàá CSP Kazeem Abonde ṣe bọ́ lọ́nà àìtọ́. Ó sọ pé ẹlẹ́ṣẹ̀ wọn kò ní lọ láláì jìyà ẹ̀ṣẹ̀ o. Ó sọ pé gbogbo wọn pátápátá kòrògòdò ni wọ́n máa fojú ba ìjìyà tó lẹ́tọ̀ọ́ lábẹ́ òfin o. Gómìnà Sanwó-Olú sọ nínú ọ̀rọ̀ tó fi léde láti ilé-iṣẹ́ ìròyìn tó jẹ́ ti gómìnà fún ara rẹ̀ ní ìpínlẹ̀ Èkó sọ pé ìjọba ìpínlẹ̀ Èkó wọ́n fajúrò pẹ̀lú jẹ́ ohun tó dùn ìjọba ìpínlẹ̀ ọ̀hún lọ́kàn lórí ìṣẹ̀lẹ̀ ọ̀hún pẹ̀lú bí àwọn oníwà jàǹdùkú ṣe gbẹ̀mí ọ̀gá ọlọ́pàá ọ̀hún nípa ìwà jàǹdùkú wọn. Gómìnà Sanwó-Olú sọ síwájú sí nínú ọ̀rọ̀ rẹ̀ wípé ìjọba ìpínlẹ̀ Èkó kò ní fààyè gba ẹnikẹ́ni láti máa fi ọwọ́ pa idà òfin lójú nípínlẹ̀ Èkó. Lẹ́yìn èyí náà ni ó pàṣẹ fún ẹni tó jẹ́ kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Èkó wípé kó rí i dájú wípé gbogbo àwọn tájèrè ọ̀rọ̀ ọ̀hún bá símọ́ lórí ni wọ́n gba ìjìyà tó gbópọn dáadáa níbàámu pẹ̀lú òfin.
orílẹ̀-èdè wa Nàìjíríà ní pàtàkì lọ òfin ìpínlẹ̀ Èkó tó jẹ́ pé wọ́n ti wúfẹ́ ìwà àìbófinmu ọ̀hún. Ẹ̀yin ará, ká nífẹ̀ẹ́ orílẹ̀-èdè ẹni ẹ̀ka tí kò ṣe ṣẹ́kù dín ní ò torí ìdí èyí kó ipa tí ó lè mú ìlọsíwájú òun ìdàgbàsókè bá agbègbè àti orílẹ̀-èdè wa Nàìjíríà torí pé àjọ ní orílẹ̀-èdè yìí ni kò sì ní bàjẹ́ lágbára Elédùmarè o. A ò ní rí jù báyìí lọ lójúmọ́ tòní fún ròyìn ìyálẹ̀ta tó bá tún di aago 12 ẹ pàdé àwọn akẹgbẹ́ mi fún ròyìn àgbáyé lédè Gẹ̀ẹ́sì iléeṣẹ́ rédíò tún gba 100.9 FM nílùú Ìtàlù tí a kalẹ̀ sí lẹ́bàá Ògìjò. Ǹjẹ́ ní orúkọ Ọláyẹmí Àkànní tó kórè ọ̀húnjọ́ náà lèmi Adélékè Kẹ́hìndé sọ fún gbogbo yín pé o ẹ máa yáṣẹ́ o ẹ ṣé o tẹ́ ń tẹ́tí sí wa o.